ṣẹ́rí tá a bá ń sọ fún yín pé ìró ẹkùn tó lé Sunday Igboho gbé dání bàbá ò fi tẹ̀sìn ṣe, kò fi tàṣà ṣe, kò tún wá fi ti ẹ̀yà ṣe. Oníbàjẹ́ lolóyè Sunday Igboho láwọn ò fẹ́, tí bàbá Tinubu náà dẹ̀ fún tẹ̀lú pé gbogbo ẹni tó bá ti máa bàjọba mi jẹ́, Igboho ọmọ mi bá ń lè kú, fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́. Ṣẹ́rí fídíò tẹ́ ń wò yìí Ọ̀ṣun State ni. So gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ, so ìró ẹkùn tí olóyè gbé lọ́wọ́ yìí kò fi ti ẹ̀sìn kankan, kò bẹ́sìn kankan jà rárá. Tẹ́ bá rí inú fídíò yìí àdúrà mùsùlùmí náà ń ṣe ń bẹ̀. So ìfọkànbalẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá lolóyè Sunday Igboho gbé dání. Ṣẹ́kìn ilẹ̀ má tàn yín, mo fẹ́ já yín sáṣírí yẹn ni o. Àwọn ẹni bí ènìyàn bí èèyàn kún ní ìró ẹkùn. Ibi tí ó jẹ́ kí nǹkan tó wá yẹ kí ìkun ìrún ẹkùn kó standard ju ní security kìíní tó ti ń gbé bọ̀dọ̀ pé ẹ̀ pé àwọn ẹgbẹ́ gidi ló kún sí abẹ́ ẹ̀ bíi fìgìláńtẹ́, Àgbẹ̀kọ̀yà, oríṣiríṣi àwọn ẹgbẹ́ àjìjàǹgbara ńlẹ̀ Yorùbá ló kún síbẹ̀. ọmọ gbà fún ẹni tọ́lọ́run gbà fún ni, pàápàá jùlọ àwọn Àgbẹ̀kọ̀yà náà àwọn ẹgbẹ́ gidi ni wọ́n gbà fún Igboho tán ni, wọ́n gbà fún ẹni tọ́lọ́run tó ń lò gbà lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ìgbà ò ní lò àwọn tó dẹ̀ gbà fún náà tán jẹ́ Igboho kan là ń rí ni, àwọn tó ju Igboho lọ́pọ̀ rẹpẹtẹ sọ́ndà ìró ẹkùn. So ti Ọ̀ṣun State àdúrà ìfilọ́lẹ̀ ń bẹ̀ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí mo fi ń hàn tẹ̀ ń rí inú fídíò yẹn, màá play fídíò yẹn sí tẹ́yìn náà máa rí pé ìró ẹkùn ẹgbẹ́ tó dáa tó dẹ̀ standard ni. A dẹ̀ máa ròyìn bí gbàtàn bá ń ròyìn Ànábì ìyẹn ní Igboho, à ròyìn Igboho bí gbà bá ń ròyìn Ànábì ni. Torí ẹni tó bá lè gbójú ẹ̀ jáde tó gba nílẹ̀ ẹja ròyìn ẹ o, à ń sọ tìkà, a gbọ́dọ̀ sọ tó lóore náà o. Ẹ jọ̀ọ́ àfọwọ́fù, ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká fi gbé àtàdúrà ni àti gbogbo ohun tá a bá ní, even financial support. Ẹ jẹ́ ká má yẹ ká fi dùn Igboho, kò béèrè owó lọ́wọ́ anybody, ṣùgbọ́n ọwọ́ tó bá mọ̀ pé kíní tó ń ṣe yìí ó nípa nínú ayé rẹ̀, ó nípa nínú ìlú ẹ̀, ó dẹ̀ nípa ní orílẹ̀-èdè ẹ̀. Ẹ jẹ́ ká kún lọ́wọ́ láti lè jẹ́ kó ṣàṣeyọrí iṣẹ́ náà. Lábàjọ́ wa ń ṣàdúrà fún ẹ jẹ́ ká máa ṣàdúrà fáwọn tó ń kó sọ̀dí náà, táwọn tó tún jẹ́ ọ̀gá ẹ̀ tán yẹ pé òun kan lọ́lọ́run fi ṣáájú ni, tán tún jù ú lọ, tó wà lẹ́yìn tó ń ṣiṣẹ́, tán tún lágbára ju Igboho lọ. So ètò ààbò ilẹ̀ Yorùbá ó ṣe kókó, kódà ó jẹ́ Tinubu lógún, tòun tí ò bá jẹ́ lógún ni kò ń ṣe irú Igboho yẹn ló yẹ kó pè mọ́ra. Wàláhì tàláhì Bọ́tọ́lá àti ipò jọ lógún ló fi wò pé akọni ọmọ ni Igboho eléyìí, ọmọ tó dáa ni. Igboho dẹ̀ kí ń dáyàn, aṣòro bá dòwò pọ̀ ni, torí kò ní dà ẹ́. A ti sọ fún ẹ láti ilẹ̀ pé èmi tí mò ń wòye aṣòro bá dòwò pọ̀ ni mí o, má ṣe báyìí báyìí pẹ̀lú mi, èmi náà dẹ̀ ní ṣe báyìí báyìí pẹ̀lú. Tinubu mọ̀ dáadáa, Tinubu ó mọ̀ dáadáa, ó dẹ̀ mọ̀ pé ẹni yóò lè dá òun. So ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn. عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ọlọ́run wọlé agbára tó fi di Ọlọ́run lánàá, wọlé èyí tó fi di Ọlọ́run lónìí, wọlé èyí tó tún máa fi di Ọlọ́run lọ́la, wọlé ìpè wọn ni simami kulli shay'in biyadihi, simami al-amsi wal-ghadi wal-yawmi biyadihi. Ọwọ́ rẹ̀ náà nìjánu gbogbo nǹkan wà. A fi ìjánu ìṣàkóso ìlú ẹkùn yìí bẹ̀rẹ̀ láti national tó fi dé state tó fi dé local government, a fi lé Ọlọ́run lọ́wọ́.
lọ àwọn tí Ọlọ́run kà yẹ tí wọ́n jẹ́ olórí fún wa látòrí olórí ní federal pátápátá ó fi dé ọ̀dọ̀ bàbá wa olórí ní stéètì wa bàbá wa Awórò àti gbogbo àwọn ẹ́tọ́rẹ̀tì wọn tí wọ́n jọ máa darí wa káàkiri. Ọlọ́run àbẹ̀ọ́ àti ilé Ọlọ́run lọ́wọ́ àbọ̀ Ọlọ́run jọ dájú fún ilé o. Agbára ọ̀tá mẹ́jẹ̀ kan ká wa. Gbogbo wa tá a wà níbí kì í ṣowó la bá wá bí. Kì í ṣe nǹkan kan a bá ìfẹ́ ìlú àti ìfẹ́ ọmọ Yorùbá àti ìfẹ́ orílẹ̀-èdè wa la bá wá síbí. Ọlọ́run o àbẹ̀ọ́ nínú àánú rẹ̀ àbò rẹ̀ jẹ́ ó dájú lé wa lórí. Gbogbo àwọn elénìní wọ́n lá yí pé ìwọ ló borí fún ànábì wa Musa, ìwọ ló borí fún ànábì wa Nuha, ìwọ ló borí fún ànábì wa Yusuf, ìwọ ló borí fún ànábì wa Muhammad. Ilẹ̀ Yorùbá bàbá wa Ìgbòho Òòṣà àti gbogbo àwọn tí wọ́n kó jọ tí wọ́n ń jẹ́ àwọn ojú ẹyin lójú wọn tó fi wá dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa yìí Ọlọ́run dáàbò rẹ̀ dájú lé wa lórí. Àbẹ̀bẹ̀ fún ìsọ́tọ́ lágbára Ọlọ́run lọ́ba tí ń sọ ẹ̀dá wọ́n ní ìsọ́ Ọlọ́run ó kọjá ọlọ́dẹ àbò Ọlọ́run ó kọjá ọlọ́dẹ Súlídà láàyè wà níbẹ̀ àmì àbẹ̀bẹ̀ fún kọ́lá ìsọ́ wa wá ìsọ́ Ọlọ́run ó kọjá ọlọ́dẹ àbò Ọlọ́run ó kọjá ọlọ́dẹ Súlídà láàyè wà níbẹ̀ àmì àbẹ̀bẹ̀ fún kọ́lá ìsọ́ wa. Gbogbo wa tá a péjọ yìí níbi dání kọ̀ọ̀kan wá ti wá olórí wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wa Awórò wọ́n ní kí ààbò Ọlọ́run tó tẹ̀lé wa débí ó tún bá wa padà síbí láti wá. Ẹ bá mi sàmì dáadáa. Ẹ bá mi sàmì dáadáa. Ọlọ́run má ti yí ṣubú o. Ọlọ́run má ti yí ṣubú o. Ọlọ́run má ti yí ṣubú o. Nínú tó ṣòro darí lè yẹn wà. Ẹ̀rọ kó ṣòro darí. Àlìjẹ̀nú ó tún darí ẹ̀rọ. Ó já sọpẹ́ ó padà já sọpẹ́ Ìgbòho Ṣàmú ló padà já sọpẹ́ ẹni sọ lẹ́nu ó pàdánù ohun gbogbo Olúbàdàn kábíyèsí ẹ ṣeun o. Àìmọye ìgbàlárò kan àti mẹ́kún sùn dá wá àìmọye ìbéèrè tí bàbá dámì àti bíra ẹ nígbà ojú ogun lè ọmọ olórí oníkú sí pọ́ọ̀ṣìkà gbókun díẹ̀ kókó sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe ìmọ́lẹ̀ fọmọ olóore o. Olúbàdàn kábíyèsí àmúre ọba Lámídì Ládọjà bàbá ló lọ́mọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ. Bàbá rántí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n rí pé májàsọ́lá ò kí n jíjà ẹbí o. Ọba Ládọjà ló jẹ́ kó tún yé mi pé Ìbàdàn kọ̀ wọ́ sí Ìbàdàn kan yàn jẹ́. A tún fásìkò ìdúpẹ́ lọ́wọ́ ààrẹ wa Aṣíwájú Ahmed Tinubu torí bárẹ̀ ògbà kò sóhun tẹ́nìkan ṣe sí. Gbogbo ọmọ Oòduà ní tilé tó kó gbogbo Afẹ́nifẹ́re nílẹ̀ yìí àti lókè òkun amóore o. Kàlàáfíà òjọba ní Sunday Igboho ń fẹ́ kórílẹ̀-èdè yìí gòkè àgbà káwọn ọmọ Yorùbá wà lálàáfíà. Gbogbo ajínigbé ajínigbá dọ̀rọ̀ ìtàn lọ́mọ Adéyẹmọ ń fọ́n rere. Gbogbo onílára ẹ̀dá ẹ̀ káàárẹ̀ gbogbo abẹ̀yìn bẹ̀bọ jẹ́ múra sí i o. Ó tàn bí ó tàn lórí wọn nígbà tójú ogun lé. Ẹ ti gbàgbé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́. Tó bá ní kó kan ilẹ̀ tó máa mọ̀ la kò sẹ́ni tó yé. Ẹ jẹ́ àfìfẹ́ lò ká ṣera wa lọ́kàn ní Májàsọ́lá ń fẹ́. Torá lọ́pọ̀ à ń jọ wọ́n àníyàn à ń jà tẹ́. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ gungun ká fòpin sí o. Ìgbòho Ṣàmú kí ọ̀ka bọ̀. Ilé bàbá ọmọ kó màmá bọ́mọ lẹ́rù. Olúbàdàn kágbá má ṣetán lórí ilẹ̀ o. Ìgbòho ti dé mo kí ọmọ Májàsọ́lá o.